ẹ̀yin ọkùnrin ẹ gbọ́ èwo nu yín ló fẹ́ yàwó tí ó bá yàwó tó fẹ́ sùn tó rọ́rọ̀ yín ò yé mi ìgbà tẹ́ni yìí wá sínú DM mi tí wọ́n sọ̀rọ̀ yìí fún mi tán ní ta bá ń sọ fáwọn obìnrin tán ń gbóbò pamọ́ páwọn ọkùnrin tán ń gbókó pamọ́ ń kọ́ mọ́ ní sáwọn ọkùnrin kan tó máa ń gbókó pamọ́ ni mo fi send kìíní yẹn sọ online ẹni yẹn ti ẹ̀ sọ fún mi pé thank you o pé àwọn wo comment section screenshot yẹn mi understand mo ti wá ń béèrè pé sóko wọn ò ṣiṣẹ́ ni wọ́n ló ń ṣiṣẹ́ ẹsẹ̀ wọn ni wọ́n náà ò sí hàn ẹ̀dọ̀tí ni wọ́n náà ọ̀dọ̀tí kí á láàárọ̀ lù hàn irú ọkùnrin tí bá ń ṣe báwọn àgbàyà ni ọlọ́mọ ṣèyàn lágbàyà ó tún wá jágbàlagbà pé kì í ṣe gbọ́dọ̀gbà jù náà o unfortunately tó tiẹ̀ wà bí mi inú á tún ní ń follow mi ẹ dákun kí lẹ wá ń follow mi sí àwọn obìnrin tó ń gbóbò pamọ́ là ń sọ wọ́n lẹ́yìn ọkùnrin kan tó máa ń gbókó pamọ́ kì í ṣàmọ̀ràn oṣù kan oṣù méjì o bíi 2-3 years ni o tó o fẹ́ ọmọ kékeré àbí òye yín tó o fọ́mọdé ọmọ tó wà ní early late 20 àbí early 30 ló fẹ́ ó wá pọ̀ ọmọ ọlọ́mọ tí o wá bá sùn o sún mọ́mọ́ ó dẹ̀ mọ́ bó ṣe ń ṣe ọmọ bó ìta lo irú yín ìta lẹ́tì lọ́mọ ṣe ń ta ìwà burúkú nìyẹn ìwà tó ṣe pé inú Ọlọ́run gan ò lè dùn sírú èèyàn bẹ́ẹ̀ kí láǹfààní pé ẹ fẹ́ yàwó ńgbà tẹ́ bá fẹ́ yàwó tẹ́ bá yàwó tẹ́ fẹ́ sùn irú wickedness irọ́ wo nìyẹn tó bá tiẹ̀ jẹ́ pé bóyá torí bùkátà ni ọ̀tọ̀ kì í ṣe pé kéèyàn wá pàyàwó tí fún odidi ọdún 2-3 ẹ bá sùn ẹ fọwọ́ kàn kì í ṣe ẹni ó bá travel ọ̀tọ̀ ọkùnrin míì wá bá ń tàn mọ́ travel ẹni ó bá travel ọdún kan míì travel oṣù 6 yọ́sà mọ̀ pé yọ́ mọ̀ fowó ránṣẹ́ ọ̀tọ̀ nìyẹn ó dùn ó dé àmẹ́ni tẹ́ travel tó ṣe pé ẹjọ́ wà ní ilé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹ wá pọmọ ọlọ́mọ tì ó wá bá yẹn ẹ̀dá lóhùn ó sì díùsì yín ẹsẹ̀ bí ìpẹ́ ẹ̀rí kí la wá fọmọ ọlọ́mọ sí wọ́n á fẹ́ wí wọ́n wá lẹ́ ń fọ́lò mi ọkùnrin tó bá fẹ́ yàwó tí ò bá ti bá yàwó ẹ̀sùn kó má wulẹ̀ fọ́lò tèmi o torí ẹ̀yin gangan ni one of the cause of the problem tá a ní nínú society bọ́ọ̀lù ẹ̀ ṣe fẹ́ yàwó tẹ̀ ní bá yàwó sùn ó tún wá jọmọ kékeré ó tún wá kéré sí yín ẹ wàá mọ hùwà burúkú kò sẹ́ni tó lòun ò tí ì pè òun ò tí ì pè sí yan tán àwọn míì wà bá ń tàn mọ́ ṣe báwọn pásítọ̀ míì gan mọ́ ṣe bẹ́ẹ̀ táwọn mọ́ gbàwẹ̀ táwọn mọ́ gbàdúrà kò sádùá àtàwẹ̀ téèyàn ń gbà téèyàn fẹ́ yàwó téèyàn bá yàwó ẹ̀sùn hypocrisy nìyẹn tó bá tiẹ̀ jẹ́ pé medical anything wà ń bẹ ọ̀tọ̀ tàbí bóyá nǹkan míì bẹ́ẹ̀ ń bẹ̀ bóyá ara rí ọ̀yà ọ̀tọ̀ nìyẹn ẹni tá rẹ̀ ìyá tí ṣe pókó rẹ̀ ti kú tó sì sọ pé okó rẹ̀ gan máa ń le láràárọ̀ normal early morning erection ìmọ̀ ni ó wá pọ̀ ọmọ ọlọ́mọ tí ẹ máa sorí kunkun rọ ọ̀pọ̀lọpọ̀ yín narcissist ni yín narcissist àwọn tó ṣe pé inú wọn máa ń dùn nínú ìbànújẹ́ ọmọlàkejì nínú kínú ọmọlàkejì ọ̀bá jẹun ibẹ̀ náà tí máa ń ráyọ̀ narcissist ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣẹ́yìn lẹ́gbàá kí wọ́n sọ ọmọ yín bẹ́ẹ̀ ẹ fi ọmọ kékeré ẹ wá pọ̀ ọmọ ọlọ́mọ tí láti bí ọdún 3 ẹ̀ bá sùn tí sì ṣe wípé bóyá dọ̀tí àbò ní infection àbò ní nǹkan kan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pọ́ sẹ́yìn wọ́n sì ní gbọ́ bùkátà o wọ́n ní sanwó ilé sanwó ọmọ ń tọ́jú ọmọ kò sí nǹkan kan tí ò kì í ṣe nínú ilé tó yẹ kọ́kọ́ ó ṣe tí ò kì í ṣe ní inú ilé wọ́n ní ṣùgbọ́n kò ní sún máwọn kò ní bá wọn sùn irú ìgbésí ayé burúkú wo wá nù kódà àbí irú orin wo la fẹ́ kọ sí gbẹ̀dú eléyìí báyìí nísìn so àwọn ọkùnrin kan gán wà náà tí wọ́n gbókó pamọ́ ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin tá a bá máa tébù rẹ̀ lórí péèjì wa gbogbo àwọn obìnrin tẹ́ ẹ ti ń hùwà burúkú sí tí wọ́n ti ń ẹ̀ǹdíọ̀ gbogbo wọn náà máa sá kúrò lọ́dọ̀ yín bí wọ́n bá sì sá kúrò àwọn tí wọ́n tún rè bá ń ta àwọn burú já ìjẹ̀yìn lọ olódìfá fún gbogbo bá ti ń sẹ́nu po lórí ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin àbẹ̀wò tún nírú wàhálà bá ní ìsìn ẹni tí ò sí ń lé ọ̀tọ̀ bẹ́ẹ̀ wà nílé kìí ṣe pé tíráfù ẹ wà fẹ́yàwó ẹ mọ̀ wo ìyàwó bíi mírọ̀ sẹ́yìn ò mọ̀ wípé ní àwọn tẹ́ ẹ bá ń sùn tẹ́ ẹ ń jí tẹ́ ẹ jọ ń gbénu ilé tẹ́ ẹ tẹ̀dẹ̀ ti fẹ́ra yín tẹ́ ẹ bára yín sùn aggressiveness yẹn ó máa grow nínú ọkàn obìnrin ó máa wà aggressive àwọn hormones ẹ máa rage ni sincerely torí ẹ̀ náà ṣe máa ń sọ fún wa pé tàbá tí ìfẹ́ra wa ká mọ̀ lọ jọ gbé ká ẹ mọ̀ jọ lọ mọ̀ gbé papọ̀ pẹ̀lú ẹni tẹ́ ẹ ti fẹ́ tí ì sọ pé bóyá agreement pé ẹjọ́ agree pé ẹnì bára yín sùn fáwọn àkókò kan
normal téèyàn bá ń gbààwẹ̀ ẹ rí pé tá a bá ń gbààwẹ̀ ebi kì í pa wá because body system wa ti use mọ̀ pé àwẹ̀ wà ó dalẹ́ ká tó jẹun normal bẹ́ẹ̀ tá a bá gbààwẹ̀ tó bá ti ń tó time tó yẹ ká jẹun ebi máa pààyàn ni so ẹni tí ì sẹ́ pé bóyá ọkọ ẹ̀ travel tó jẹ́ pé ó ti mọ̀ pé tó ọkọ òun travel ó dẹ̀yìn oṣù báyìí kan tó dé normal àwọn hormones àwọn enzymes ara body system ti máa adjust pé yes we already know but in a situation tó yẹ pé ẹni tí ò travel tí ó jẹ́ pé inú ilé ni wọ́n jọ wà tẹ́ ẹ wá ń wúrú ìwà burúkú báwọn gbogbo orú nǹkan bá ń gan inú ọlọ́run ò dùn sí kí lẹ wá ń follow tèmi sí ẹ kàn wá ń waste data yín wá follow tèmi ni bíbẹ̀ bá ń waste data ni because kí láǹfààní pé ẹ wà ń bí nígbà tẹ́ pé wà burúkú náà lẹ̀ ń wù síyàwó ẹ wá ń gbọ́ bùkátà ẹ̀ ń sanwó ilé ẹ̀ ránjẹ́ ilé ẹ̀ ń ṣe gbogbo bẹ́ẹ̀ báyàwó sùn èyí tẹ̀ ṣe ń gan ọ̀pá bámbárì ó important ju gbogbo ọ̀n tẹ́lẹ̀ ń ṣe ń lọ àbí rúurú ìgbésí ayé ìwọ wa lélẹ́yìn nìsín èmi ò mọ irú orin tá a kọ sí gbẹ̀du èyí báyìí o ẹ̀yin fáǹsì mi tẹ́ ẹ bá ti rírú ẹ̀ rí ẹ bá ń fi sí comment section o kẹ́ẹ̀dẹ̀ bá wa ní tẹ́ ẹ bá fi ìpa lè ṣe sí rúurú hàn gbèsè ayé hàn ọkùnrin báwọn agba'ya lèmi rí hàn sí ọlọ́run bá ń gbọ́ agba'ya lọ́kùnrin tó fẹ́ yàwó tí ọba yàwó sùn sí pé yàwó ń sẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọwọ́ àpọ̀mọ ọlọ́mọ tì irú kan bá wọn ọ̀dà tí pé nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n ọ̀dà kódà landness homes and properties gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lẹ̀ àṣà àti rí wapá àti travel lọ àwọn sáìtì yẹn kò sí bẹ̀rù kankan mọ́ kò sí fòyà gbogbo doubt láti remove then gbogbo àwa tá à ń béèrè dọ́kúmẹ́ǹtì survey and plan C of O R of O deed of assignment gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì yẹn ló ti wà readily available then government approval everything wà ẹ lè verify ẹ tẹ́ bá need verification landness homes and property iléeṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀ tá a ti lè ralẹ̀ tó fọkàn balẹ̀ ni ẹ rí i pé mọ̀ṣẹ́ ti Ìbàdàn dé ni kí n tó lọ Ìbàdàn gan ni woman yìí ti sọ̀rọ̀ yìí fún mi ṣùgbọ́n gbogbo stress pé and travel ṣe gbàsàwò yẹn mo wò ó pé tí n bá dé màá ṣe iṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹja wá ralẹ̀ iléeṣẹ́ landness homes and properties gbogbo àwọn olóríire àtàwá tá a wà nílùú òyìnbó àtàwá tá a wà ní Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àfọkànbalẹ̀ iléeṣẹ́ landness homes and properties iléeṣẹ́ tí ó wà tested and trusted ni à ń ta ṣọ́ọ̀bù náà gbogbo ṣọ́ọ̀bù yẹn la ti rí àlàyé rẹ̀ nínú àwọn fídíò wa yẹn bẹ́ẹ̀ ni tá a bá rà á máa hóònù ẹ̀ fún 25 years a lè lò a lè fi rent a lè lease ẹ̀ out depending on our intention tó bá dẹ̀ jẹ́ pé odidi ilé tán sí kọ́ náà la fẹ́ rà let us go ahead so it is well with us ẹ má jẹ́ kí a gbàgbé dẹ́nà yín ọkùnrin tẹ́ fẹ́ yàwó tẹ́ bá yàwó yín sùn wickedness lẹ́ ń ṣe o ẹ rè ronú pìwàdà o ìwà burúkú lẹ̀ ń wú o bẹ́ẹ̀ bá tiẹ̀ wà lójú ń bò mí nǹkan ṣebí kẹ́ ẹ wá pa tọmọ ọlọ́mọ tinú létí ni kódà èèyàn máa rògbò báyìí o ẹ dákun ẹ̀yin fáǹsì mi ẹ bá ní fi sí comment section kí lẹ́yìn rò pé máa ń fà á then kí lẹ tún rò pé solution irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ fi pé irú obìnrin yẹn lè ṣe then irú ọkùnrin yẹn ọkùnrin míì kankan mọ̀mọ́ difficult wọ́n mọ̀mọ́ burú mọ́ obìnrin ni Ọlọ́run mú gbogbo ìwà burúkú yóò mú wá sí ìdájọ́ yóò mú wá sí judgement bẹ́ẹ̀ bá fẹ́ yàwó gan ṣe bí yóò balance ni bẹ́ẹ̀ bá fẹ́ yàwó gan yóò strike balance yóò ṣẹ̀tọ́ ni kì í ṣe pé wàá ṣe fún kan ò ní ṣe fún kejì ambọ̀sibọ́sí eléyìí gan tó jẹ́ ìpè ní kò fẹ́ yàwó ó kàn mọ́mọ́ wá pọ̀ ọmọ ọlọ́mọ tí ọmọdé fa kódà ti zuwẹ́ lò.